ọmọ Bọ́láńlé Àmọ̀pé sọ pé àbúrò mi olóríire ọmọ dáadáa àgùntàṣọ lò ọmọ dára ó dẹjọ́ kíkú má pa á kàrùn má ṣe é ọmọ ìyá mi nítorí pé ọmọ ìyá dùn ní ọmọ ìyá dùn ní o kíkú má pa kárù má ṣọmọ ìyá tèmi ọmọ ìyá dùn ní. mẹ́bí wọ́n ní béèyàn ẹni bá dára ó yẹ káwí o béèyàn ẹni bá sunwọ̀n ó yẹ káàrò fún Àmọ̀pé ní Ọlásùnkànmí àbúrò tèmi dára lọ́pọ̀lọpọ̀ ọlá mà ti súnkàn wá nínú ilé tá a wá Ọlásùnkànmí ọmọ Adéòkun o ìwọ ṣe èèyàn gidi gan ni òní lọ́jọ́ ìbí rẹ mo gbọ́ ní lọ́jọ́ ìbí rẹ òní lọ́jọ́ tí màmá bí ọ sáyé òkú ayọ̀ òkú ọdún àṣeyí ṣe mí sí lágbára Ọlọ́run ọba Àmọ̀pé kí n wí fún ọ pé òrógbóló ni kó máa gbó obì ní kó fi kú dànù dandan wàá gbó wàá tọ́ wàá fowó pa wàá sì tún fèrègì jòbì lágbára Ọlọ́run ọba ire ló ní orí rẹ̀ àfire ní lọ́jọ́ ayé rẹ̀ gbogbo owó bàbá Sharon Adérìsọ́lá òkú ọdún òkú ìyèdún ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí nínú ọlá ńlá àlàáfíà tàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ dandan ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́ aya òní kú mọ́ ọ lójú iṣẹ́ rẹ̀ ò wá níbi iṣẹ́ fún ọ lágbára dání wáyé wàá sì kéré oko tó pọ̀ délé lágbára Ọlọ́run ọba ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìí ò ní pa ọ́ lẹ́kún nínú ọdún tuntun àṣọdúnmọ́dún ló ń ṣàwọ́ lóde àṣọdúnmọ́dún o àṣoṣùmọṣù ló ṣàwọ́ lóde àṣoṣùmọṣù àtẹ̀pẹ́lá òjò tẹ́lẹ̀ yìí pẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀gbọ́n rẹ̀ Àmọ̀pé ní òun bá ọ yọ̀ òun bá ọ dúpẹ́ ó lóun bá ọ yọ̀ òun bá ọ dúpẹ́ wípọ́dún òní bá ọ láyé ó tún bá ọ láyé ara tiẹ̀ ó bá ọ lálàáfíà ara tiẹ̀ ó ní òní fàìsàn ló gbà ní gbogbo ọjọ́ ayé rẹ̀ Ọlásùnkànmí ọmọ Adéòkun ó yá gbéra ńlẹ̀ kó dìde torí mo fẹ́ bá ọ ṣeré dénú pálọ̀ bàbá tó bí yín lọ́mọ òní lọ́jọ́ ìbí rẹ̀ èèmà nídọ́jọ́ ẹkún fún ọ Àmọ̀pé ẹ̀gbọ́n rẹ pé kí n máa ń kí ọ bí ológun ẹrú ọmọ Bọ́láńlé ọmọ Adéòkun ní kí n máa ń kí ọ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ẹ̀gbọ́n rẹ pé kí n bá òun kí ọ bí ológun kẹ̀kẹ́ ìyẹn bí wọ́n ti ń foríkì bàbá tó jọ bí yín lọ́mọ ilé ọmọ Ìjẹ̀bú Òde ọmọ Ajagbalúra ọmọ Adúrúmádé Ṣótúndé ọmọ Ẹlẹ́yìnkùlé Àdéwúre ọmọ onígbọ̀kan àjòjì kì í wọ̀ àjòjì tó bá wọ gbòòrò alájòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra nínú ilé bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ Adúrúmádé ilé ọmọ Adúrúmádé dúrúmọ̀ṣù pẹ̀díyẹ jẹ́ ọmọ aládìyẹ ògògòmọ̀nìgà tó fẹ̀yìntì ẹ̀yẹ bí awó kẹ̀ǹgbẹ́ ni wọ́n pò kí bàbá tó bí yín lọ́mọ. Ọlásùnkànmí ńlẹ́ ọmọ olówó ìṣẹ̀ǹbáyé òkú ọdún ọmọ olówó sílẹ̀ kóyìnbó tó dé òyìnbó dé tán lówó ọ̀hún pọ̀ jọjọ tó wá dówó ẹrú tó dówó ọmọ òun ló ṣe pé kékeré Ìjẹ̀bú owó
àgbà ìjẹ̀bú owó, ìgbẹ́ ìjẹ̀bú owó, ìtọ̀ ìjẹ̀bú owó, tútù ìjẹ̀bú owó, pupa ìjẹ̀bú owó, gbogbo ìran ìjẹ̀bú tí mo mọ̀ pátá ló lówó lọ́wọ́ nílé bàbá tirẹ̀. Ayé gbàjẹ̀bú, ayé gbàjẹ̀bú ohun ẹni rẹ̀ ní wíníwíní, ayé gbàjẹ̀bú ohun ẹni rẹ̀ ní wíníwíní, ọmọ alágẹmọ abido wíníwíní, ayé gbàjẹ̀bú obìnrin rẹ̀ tó kù ṣọjọ́ alágẹmọ. Ọlásùnkànmí bèbí wọn lọmọ Ìjẹ̀bú Òde, ọmọ bántà ilé ọmọ arójòjòyè, ọmọ Awùjalẹ̀ níjẹ̀bú ni wọ́n forí kì í bàbá tiẹ̀. Ìwọ lọmọ adìyẹ gorí òrùlé ọ̀pọ̀ lélẹ̀, adìyẹ bá lókun ara òrókùn ara òrà adìyẹ nínú ilé bàbá rẹ̀. Ìwọ lọmọ òun ṣe ni, ọmọ òun ṣe ni, ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun mọ́yọ̀mọ́ 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 torí òun tó ṣe ni ò lè pani nínú ilé tìyín. ọmọ mọ̀rẹ́ ẹ̀ tó ń wo rókò ìgbà mọ́ rókò tó ẹyẹ ti fò lọ. owó baba Sharon mẹ́fíṣu mẹ́fà ní ti Jẹ̀bú, èjì jíjẹ èjì tà ìjẹ, èjì tó kù ni wọ́n fi ń bòrìṣà alágẹmọ nínú ilé bàbá rẹ̀. ọmọ mo níṣu nílé wò lọ́bẹ̀, ọbẹ̀ tó wà ń lé ń gúnbọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ. ìwọ ti ṣọdún òní náà o, owó baba Sharon ni wọ́n tó ṣọdún òní ló tún ṣe mí sí nínú ọlá ńlá, ẹ̀mí gígùn àti fàyàbalẹ̀ ọkàn. ẹ̀gbọ́n rẹ̀ àmọ́ pé